wá fẹ́ sọ́nà mi fún mi adé tuntun lórúkọ adé tuntun ìyá àti bàbá mi. Ẹ káàsán dájú. How was you? Adé tutù ni sórí bí ilé kan ṣe wà yìí ó máa fẹ́ ẹni torí àwa kì í déédéé gbé ọmọ wọlé láì ṣe nǹkan orí ẹ̀ wàá rí ọwọ́ mi ṣèbó rí òrùka ìgbéyàwó ní ọwọ́ mi lọ́wọ́ ìyàwó mi ní ìgbà kan ta ní little problem nínú ilé yìí ni mo ní kó lọ tà á àfi gbọ́ bùkátà yẹn mo wá ní kó fi tọwọ́ ẹ̀ sí ọwọ́ kẹ́lẹ̀ fi mọ̀ ẹ́ pé ó ti wed fọkànbalẹ̀ a máa ṣèyàwó fún ẹ ọmọ ìlú wo ni ẹ. Ọmọ Ìbàdàn ni mí sà. Ìbàdàn kí náà ṣe fún wa Ìbàdàn jọ sí ká tó kó wá sí ibi yìí. wọ́n lò wá kúrò ń bẹ̀ nígbà bó ti wulẹ̀ jẹ́ wípé gbajúmọ̀ ni wá nílùú Ìbàdàn. kì í ṣe pọ́n déédéé lù wá kúrò mẹ́ o èmi ni mo fẹ́ kọjá àyè mi o mo ní mo fẹ́ jẹ Olúbàdàn kò dẹ̀ pọ́síbù ilé rẹ̀ ló wà o á dẹ̀ dà fún ẹ. ṣé Ìbàdàn ni bàbá àtìyá. No sir, ọmọ Iléṣà. bẹ́ẹ̀ ni dáàdi Iléṣà ni mọ́mí ẹ̀ dáàdi ẹ̀ ní Ìbàdàn. ìlú Arẹ́gbẹ́ṣọlá nìyẹn. bẹ́ẹ̀ ni sọ. mi ìrírú gómìnà tiẹ̀ rí láyé mi ọmọ ìlú Arẹ́gbẹ́ṣọlá ni báyìí ni màmá ẹ̀ ó ti jẹ́. Daddy, inú mi dùn láti ní tẹ̀yìn. In fact, ó ti pẹ́ tí mo ti ń wàhálà lẹ́kọ̀ọ́ pé mo fẹ́ máa wọ̀n bẹ́ẹ̀. Ìsìn tó ṣe wàá mú mi wá báyìí. Lọ́kàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ wípé lóòótọ́ lẹ́kọ̀ọ́ fẹ́ fẹ́ mi sí ní gẹ́gẹ́ bí àwọn. Ṣé wá rí Daddy? Mo fẹ́ kẹ́ fọkàn yín balẹ̀. Mo fẹ́ kẹ́ rí mi gẹ́gẹ́ bí ọmọ yín. Mo fẹ́ kẹ́ mú mi bí ọmọ. Mo fẹ́ kẹ́ dà mí pọ̀ mọ́ mọ̀tọ́. Gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá ti ń fẹ́ ẹ̀yin ṣáà máa bí mi. Agbára Ọlọ́run máa ká gbogbo ẹ̀. bó ṣe máa rí nìyẹn ogún àbúgbọ̀ sórí eléyìí lẹ́kan yìí ní ìgbà tí mo bí tán lẹ́yìn ọdún 4 ni mo bí RASHEEDA so ní second born automatically ìwọ ló máa dúró gẹ́gẹ́ bí third born báyìí. Yes. kò jù bẹ́ẹ̀ lọ. And nígbà tí lẹ́kan mú ọmú mi yìí fún ọdún 4 ni RASHEEDA gbé wọn ó túmọ̀ sí wípé ìwọ ni ọmọ kẹta tí mo bí adẹ̀gbà ẹ̀ tọwọ́ tẹ̀sí àbí. kò fọ́sí sorry lẹ́kan ṣé tó bá fẹ́ wá kí bàbá àti ìyá ọkọ ẹ̀ ó gbọ́dọ̀ gbé ìbílẹ̀ dání. dáàdi iṣẹ́ rí gbogbo èèyàn ṣe problem ẹ̀mọ̀ kò jọ bí pàjáwìrì náà láti débi ẹ̀yin máa wọ̀rí á fún yín ní cash tó bá ti mọ̀ ẹ máa fi ra ọdún kọ́tẹ́ lọ. Mọ́mì, ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi pé owó ìkéré ẹ kò má mi fi ra nǹkan bẹ̀ sílẹ̀. O ti fẹ́ ọmọ mi. hello kò tí ì ṣe anything. ẹ jọ̀ọ́ ti torí Ọlọ́run o ṣé tí wọ́n bá fẹ́ fún èèyàn ní owó ní inú ilé kan ṣé bàbá ilé yẹn ló yẹ kó gba owó àbí ìyá ilé yẹn. dáàdi ẹ ṣe kò fọ́ sí sorry lẹ́kàn ṣó ìyá rẹ̀ ṣé màá fún ní odidi chance tó ń lò ní ilé yìí tí mo fún tó lò wá tún fún ní chance kó gba owó dání bá mi kó owó yẹn. kò fọ́sì sọ fún bàbá rẹ̀ kò fọ́sì sọ fún bàbá rẹ̀ torí ìyá ló máa ń jẹ wọn mọ́. Ọjọ́ wọ́n náà máa lọ báǹkì fún wọn máa gbowó. A tún gbogbo ohun tá a gbé mọ́ bí. ẹ jẹ́ kí n lọ gbowó wálé. No! Ẹ jẹ́ kí n gbà wọn. No! Bàbá RASHEEDA kò jọ́ torí mo kàwé mo read books. bọ́bẹ́ ṣe ń ṣe yìí kò make sense ó yé mi àti yín bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí. àbórí ìyá ẹ bàjẹ́. ó dá o. sórí ìyá ẹ bàjẹ́. orí ilé kò bàjẹ́. sórí ìyá ẹ bàjẹ́. kò bàjẹ́. bá mi kó owó yẹn. orí mi ò dẹ̀ bàjẹ́. bá mi kó owó yẹn. kò jọ́. Ẹ wá ẹ má ti nà. wọ́n GOBE kìlọ̀ fún bàbá yẹn. Ẹni sùúrù jẹ ẹni sùúrù kí ni ẹ fira yín lẹ̀ ẹ̀yin ọ̀rọ̀ yìí ò ṣe ẹ̀dá fẹ́ mi ṣe àná. kìlọ̀. ló ṣe sọ pé àjà lórí owó. àtẹlẹ yìí sùn
mi wọ́n ṣe ọbẹ̀ fún ẹ̀mọ́ ẹ̀jà. ṣé wọ́n ń sùn ni. bàbá Rashida èmi mo mú bísíǹsì wọnú ilé yìí. my dear èmi mo fa gbogbo eléyìí o. wọ́n bá wo bísíǹsì lọ máa mú lọ. ẹ̀ẹ́dì àtọ́fà mú lọ. ṣèbí mi lọ mú lọ́wọ́ fàájì mi lọ mú lọ́wọ́. ẹ̀rì ìtàlẹ̀ nílò yẹn ẹ̀rì wọ́n lè yàgò ní wọ́n rí. ló bá bí ìyá ẹ̀. kò fóṣì wàá rí pẹ́ mẹ́ta ni mo pè ẹ́ because àwọn àgbà máa ń sọ pé ẹ̀mẹ́ta báyìí làgbo máa ń kàn tó ti rí ta bá ń sunkún ta bá ń ṣáyó tá ń fa sìgá tá ń fa skunk tá ń mú anything mọ́ wèrè kò yẹ ta bá ń sunkún àgbọ́dọ̀ máa rí ìrànwọ́ ni bó ṣe wà èmi àti ẹ àdàbí 5 and 6 Wàsíù Adéyanjú ni kò yẹ alẹ́ pọ̀ gan tóbi bá dẹ̀ ti ń bọ̀ látòrí tó bá fi máa kan ojú báyìí gbà bẹ́ẹ̀ wàláhì tàláhì máa kàn mú kò sí nǹkan kí nǹkan tó bá lọ fà nígboro tó bá ti dá gbá ẹ báyìí ọmọ iná àti ẹ ló máa kú kò yẹ tí mo kí bá lọ sọ́jà ìjọkan ló máa lọ tí kò ní padà wálé mọ́ tàbí mi iná àti ẹ̀kẹ́dẹ̀ rí gbogbo gáràjì bó ṣe tóbi tó kò yẹ everybody mọ̀ pé iná àti ẹ alẹ́ pọ̀ gan àdàbí twin gan pẹ̀lú àwọn ni wọ́n lẹ̀ pọ̀ bàjẹ́ àfi bí 5 and 6 Wàsíù Adéyanjú kò yẹ ọ̀rọ̀ tí mò ń sọ ni pé ọmọ ẹlẹ́ ìlú tó ní jíìpù yẹn olówó tí wà tọmọ ẹlẹ́ yẹn wà gbogbo bí wàá ṣe Rashida ṣe ń dọ́gbọ́n tẹ ṣe ń mílíkì wúmọ̀ yẹn tẹ́ ń gbowó tẹ́jọ́ ń ná ọmọ ìjọ kan ló máa ṣẹlẹ̀ o tó bá dẹ̀ ti ṣẹlẹ̀ máa jẹ́ kó yé ẹ pé mo ti sọ fún ẹ because Rashida tí mò ń wò yẹn ṣé wọn kó lórí burúkú má bínú ṣé wọn kọ́ ọmọ yẹn Rashida yẹn tó bá ti lọ fa skunk tó ti lọ fa wèrè tó ti mú wèrè mọ́ wèrè ìjọ tí Rashida bá lọ jábọ́ níwájú ọmọ ẹ̀lẹ́ yẹn pé ìwà àti ọkọ àtìyàwó ni ó máa léwu gan o. forí fọ́gò pàdé mi sórí ẹ̀jẹ̀ mi ni ẹ́ ó ti yẹ mo rí ẹ mo dá ẹ mọ̀ mo kó ẹ̀jẹ̀ àjọ wà náà ni sọ̀rọ̀ èmi àti ẹ ó dàbí ọ̀rọ̀ gúgúrú àtẹ̀pà ni tí n bá ní gúgúrú mo rí ẹ wà ní ẹ̀pà èmi gan rí ẹ torí gúgúrú fúnra rẹ̀ gangan jọ́ tó ló ń fẹ́ dáṣe láìsẹ̀pà ó bu lọ́wọ́ ni gúgúrú àtẹ̀pà wọn jọ wà ní mo recognize ẹ láyé tiẹ̀ bọ́ sórí gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí òótọ́ ọ̀rọ̀ wà ń bẹ̀ ó ní mí ni lọ ìdí tó fi wá yàtọ̀ díẹ̀ máa sọ fún sórí èmi fúnra mi kí n tó kọ́lé mo mú ìpè kí n tó ṣe foundation lé mo ti ṣe kọ́ńkéré lẹ́ already torí tójú bá ń rọ̀ kó má lọ gbélé mi lọ sórí eléyìí tí mo ń bá lọ ilé eléyìí tí mo kọ́ yìí ọmọ kò sójú tó fẹ́ rọ̀ tó fẹ́ wò ó mo ti ṣe kọ́ńkéré mi láti lẹ̀ kò sí wàhálà kankan tó lè ṣẹlẹ̀ sórí èmi ti rí future mo ti wọ̀ ọkàn mo ti rí pé ó yà kí ló lè fẹ́ fa kọlọkọlọ lọ́jọ́ wájú mo ti pé kò sí nǹkan kan ewu ń bẹ̀ Rashida bóyá wàá Rashida ọmọ mi forí fọ́gò nǹkan ọmọ nǹkan tó bá dé ó dáa lẹ́nu jẹ́ mẹ́ta àtàkọ̀ wà pẹ̀lú lédi yẹn látọ̀ tó pé òmò ṣẹ́ńdì wọlé Rashida mọ nǹkan tó ń dánwò òun náà èmi gan ayé mi ti change sóòrì ní level don change ó ṣáàrí kíní tí mo rí pé èmi gan lọ́wọ́ èmi ò lè sọ̀rọ̀ díẹ̀ kí n má fòyìnbó sí kò yẹ ọlọ́run ní ká ka wọn bá primary secondary school yẹn gan lèmi gan tún fi ń ṣòlè fọ́ lójú lédi yẹn tó kò séwu kankan má kàn náà rárá sórí yẹn wo ìwà yẹn má ga wa ni gbọ́dọ̀ yẹn máa wà for life ni o ti yẹ kò sí nǹkan kan tó ń jẹ́wù ó tọrọ ló sọ but wọ́n má wọ̀ọ́rí o ti yẹ torí mi ti rí future mo ti mọ̀ pé kò séwu kò fún sí wọ́n tí mo kàn sọ ni pé má lọ fa wèrè gbòòrò kó bá lọ di gòbe má lọ dọ̀gbé yàrá pàdé ẹ̀ kan forí fọ́gò ayé ìgbà yẹn ni mò ń forí fọ́gò lọ́wọ́ tí mo wà èmi gan ṣe ń fúrẹ́ṣì díẹ̀ ṣáàjì bí bó ṣe ń lọ kò yẹ jẹ́ ká tiẹ̀ pa gbogbo yẹn ti nà owó gáràjì owó ọ̀sẹ̀ tó máa ń fún wa kò yẹ mi ì tí ì rí nǹkan kan alẹ́ ni mo rí mi ì tí ì rà bọ̀ wọ́n lè jẹ́ kó yé mi pé wọ́n ti gbèrú títí ẹ̀. pàdé mi lórí ara nǹkan tí mo máa ń sọ nìyẹn kò yẹ ìrísí nìsọ ni lọ́jọ́ ń gbà mí o ti yẹ sórí àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ọ̀dẹ̀ lọ́ máa ń like bọ̀ púpọ̀ nu wọn wèrè lọ́tún máa ń like sórí mi wọ́n ti mọ̀ pé wèrè ni mi so wọn lè fowó bẹ̀ mí ṣeré owó tèmi mi wá gáràjì rárá wọn kó fún Ṣákìrù ní pé kò kó wá fún mi ilé ló ti kó wá bá mi. ibi táyé bá pé sí ló ń pè láyé pé o wá gọ́ra ẹ̀ o ibi táyé bá pé sí òun ló ń pè láyé pé ó ti yẹ inú ayé dẹ̀ láyé wà inú ayé láyé ti ń fò inú ayé láyé tó ń gbé. ẹ nà ṣó mọ̀ ni máa sùn lórí. ṣé fi bọ́mọdé ṣeré àgàgà ọmọ kókó. ibà lọ́wọ́ wa. okolo mo mọ igbó ló jòrò nìyẹn nítorí ẹ̀ mo ṣe lọ mú dáìsì kan ìwà kò fọṣù kò sí bó ṣe lè ṣe lálẹ́ yìí máa ń nú ẹbí ọmọ kókó ni. kò sí wèrè olókè méje ṣé fi bọ́mọdé ṣeré àgàgà ọmọ kókó. ibà ìyá àrùn
ọ̀gbẹ́ni ẹ náà nìyẹn ọ̀gbẹ́ni kí ló dé. o ṣe kí ibùdó ẹ̀ fàìbà sí bí ọ̀gbẹ́ni farabalẹ̀. Kí ló dé o lè fẹ́ kó mi gbogbo owó. ó yà play ìwà bá ọgbà náà ni. Ó bá mi lẹ́jẹ̀ mu. èèyàn kan ní àdúgbò mi ó bẹ̀yàn méjì ọjà ó sì ná gbogbo wọn pa jimmy kọ́lá àṣẹ́kẹ́ o abẹ́rí ilà lẹ́ẹ̀kẹ́ mi. ó bà wó wá. kò bó sì dúró lọ kò bó sì dúró lọ. ọ̀gbẹ́ni má yà wẹrẹ. kò bó sì dúró lọ. wàásù yìí tó kù yìí mo fẹ́ fi lọ. wàásù náà lò. mo fẹ́ fi lọ. ẹ kìlọ̀ fún kí máa kú máa kú o. bí máa kú máa kú jẹ́ òkú ọ̀gbẹ́ni forí lẹ̀. kìlọ̀ fún kí máa kú máa kú kí máa kú máa kú. yéèbà wọn ná búrẹ́dì. kò fó ṣì kò fó ṣì ìyàwó ẹ̀. mi ti gbọ́. ayé mi kò fó ṣì orí máa ṣe nǹkan bẹ́ẹ̀. ìyàwó ẹ̀ pẹ̀lú ẹnu fọ́bọ̀. kí ni. kò fó ṣì ogé mi jẹ. ọ̀gbẹ́ni gbogbo eré lẹ́lẹ́dẹ̀ tèmi láìpẹ́ lákèrè gbádìgbádì ní tó báyọ̀ ṣeré ìwọ gan mọ̀. kò fó ṣì. jẹ́jẹ́ mi ni mo jókòó wọlé ní kí n jẹ́ ká play dice ká lo méjì o tún ní ká lo dice ẹyẹ kan pé méjì yẹn lè máa fòjò orókun ti tẹ́ǹsì kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ o ṣáà mọ̀ ẹnu ò fọ́bọ̀ o. mo ti gbọ́. ẹnu ò fọ́bọ̀ o. mo ti gbọ́ sẹ́ mo ti gbọ́. ọlọ́run ṣe ẹ̀dá. kí ni. ọ̀gbẹ́ni ṣe olówó mi ló kọ́ mọ́ lọ́sẹ̀. tí kìdí ẹ̀. ibi play kò mọ́ ṣe òní bẹ́ẹ̀ tẹ́ òní bẹ́ẹ̀ tẹ́. ọ̀gbẹ́ni kò sọ̀rọ̀ tọ́tọ́ tìyàwó náà lọ́sẹ̀. ṣé ìwọ ọmọ bẹ́ẹ̀ jẹ́ mi ṣe. máa jẹ́ ṣé ni wàá jẹ́ ní tìǹ tó bá ti fi kọ́ra kan play máa jẹ́ ọ̀gbẹ́ni wàá yọrí kù. ìrọ́lẹ̀ rẹ̀ ní òní bẹ́ẹ̀ jẹ́ tán máa jẹ́ ṣọ́ọ̀bù ni. jẹ́ tán tó bá mú máa jẹ́ tán kó pa yìí. ọmọ mi ti fẹ́ jáde gan tí kò ní. mi ní kó má jáde èmi ò ní kó má jáde ó ń lówó oúnjẹ mi. ọ̀gbẹ́ni wàá síwájú mi. àtẹ̀bí wájú ẹ̀ náà mo dúró yìí kò fọ́ ṣe má má ṣe. wàá wáyé kí n gbá ẹ láìtì. ó ní fẹ́ ṣe bẹ́ẹ̀. gbá mi ó ti sọ ti pẹ́ ò lè ṣe. ọmọ mi náà yẹ. kò fọ́ ṣì. ó ti o. lórí o fẹ́ pín dọ́gbadọ́gba. lè pín dọ́gba ṣùgbọ́n mo mọ̀ nǹkan tó wà ń bẹ̀ yẹn ṣe bọ́ọ̀ mi náà ló ti jẹ gbogbo ilé. ó ṣì. ọlá pé mo kàn ń wò pé ọmọ ìyàwó mi náà ni o ti ọmọ tó bá ti jọ mi mọ́ bàbá mi play tẹ́tẹ́ ọjà mọ̀ pé tẹ́tẹ́ ilé wọn bí mi mọ́. a máa pàdé mọ́. a máa pàdé o a ti máa pàdé òbó ṣe a máa pàdé tó ti lọ a máa pàdé o. ó lágbára ọ̀rọ̀ sí àgọ́lé ó dàbí pé mo ṣe ní ìsọ̀rọ̀ máa ti pé kó wà ó fẹ́ mi nílé kankan. mo lọ ẹ̀ẹ̀kan péré o ti ń sọ̀rọ̀ tí mo bá lọ oṣù kan kúrọ̀. mo bá ti tó lè ta arú ẹ̀ tí yóò máa wọ́n mo jẹ́ kí wọ́n lè kọ́ ìdí ọ̀tọ̀ mo tó ní kò lè ta arú ẹ̀ ọ̀gbẹ́ni mo bá ti máa lọ rẹ̀ ránú o. ó dà ilé tí mo wà ní ọ̀nà tí wọ́n wà ní oṣù mẹ́fà tí mo fẹ́ tà mọ́. iná ní àwọn òkú ẹ̀ máa lọ́ra alẹ́ pẹ̀lú mi o. ẹ̀fọ́ orí burúkú ló sọ lọ. ọ̀gbẹ́ni mo bá ti fi sọ́fẹ̀ ó lè fi jà kálàbúrẹ̀ ọ̀gbẹ́ jẹ́ ọdún èdè náà máa tún gbogbo ẹ̀ báyìí gbogbo nǹkan tó wà lábẹ́ àtẹ̀tẹ̀ àfàjọpọ̀ a máa tún báyìí ó máa fọ́kẹ́ ni kí ni tàlàbúrò ẹ̀ ó kọ́ bó ṣe fi mí lẹ̀ ní kí ni kí ló ṣẹlẹ̀ ìjáde kí ni wo jẹ́ n sọ fún ẹ ọtí ìrànkọ́ o wo jẹ́ kí n sọ fún ẹ kò fọ́ sí lélẹ̀ olówó orí èmi Ràṣídátù GOBE kí a tètè sọ fún ẹ à ń gbá ẹ ní o à ń gbá ẹ gidi ni kí ni 5,000 kọ́ 10,000 ni ọ̀gbẹ́ni kó bá lè rán ìdájú. àbúrò àbúrò mi kíni tún ti bẹ̀rẹ̀ sí. má jẹ́ ìgbà tí èmi àti ẹ̀ wà ní kékeré tí mọ́mì kankan bí wa so ó jábọ́ lórí bẹ́ẹ̀dì wa forí gbálẹ̀ so tó bá ti tó ọdọọdún kíní ẹ̀ máa ń wá sọ́wọ́. mo dáná ọmọ ìpa mi. ẹ wo òun tún lè yẹ òun rè. àti fótó jáde wedding tàbí márùwá sí. bá fọkàrà ṣe. wedding jọ forúkà sí mi lọ́mú tẹ̀sí gbàgbé sínú ilé gan wedding jẹ. ọmọ ìdá mi padà sẹ́sẹ́ àárọ̀ o ó dá mi padà sẹ́sẹ́ àárọ̀ o ẹsẹ̀ àárọ̀ rè o ẹsẹ̀ àárọ̀ rè o. ó ṣe rí gẹ́lẹ́ ni ìfà tí má tiẹ̀ sọ wípé ọ̀rọ̀ gbèsè ayé mi ó yé mi mọ́ níbi tí mo dé irọ́ ni mo pa ó ti sú mi pátápátá èmi fúnra mi gan-an mo tiẹ̀ ti wá gba kámú sọ́lọ́run bá lọ́rùn báyìí èmi gan ò tiẹ̀ fẹ́ kó bá mi wọ́kọ̀ mọ́ mi ò ní ọkọ kankan mọ́ mi ò fẹ́ ọkọ mọ́ torí ìtàwọn ọkùnrin ètò ṣe nínú ìgbésí ayé mi ti tó
èyí tí wọ́n ṣe nínú ìgbésí ayé mi ó ti tó gẹ́lẹ́. Téèyàn ò bá ní ọkọ láyé èèyàn máa ní àlàáfíà, èèyàn máa gbélé ayé pẹ̀lú ìrọ̀rùn ni. Kí ló dé? Ṣé mi nìkan ni? Ṣé mi náà dá lọ́mọbìnrin ni? Kí ni mo wá ṣe fún gbogbo ẹ̀yàn ọkùnrin? Kí ni mo ṣe fún gbogbo yín? Tẹ̀sí fẹ́ bà mí láyé jẹ́ mi ọmọ kékeré. Ẹ wo ẹ má bọ̀ mi tọrọ ọkọ mọ́ lọ́wọ́ Ọlọ́run o. Mi ò fẹ́ ọkọ kankan mọ́ láti ọ̀dọ̀ ọlọ́mì ìtì ẹ̀ ní ìdùn ọmọ kí gbogbo ọkọ máa kó bó ṣe ń ṣe wọ́n lọ fún òun gbèsè ayé mi. Ọlámilékan láti gbogbo nǹkan tí mo ṣe nínú ìgbésí ayé ẹ̀ lẹ́ni tó jẹ́ pé mo ti ní fọkànbalẹ̀ lórí tí ọkọ mi ti balẹ̀ tínú mi ti dùn tí mo ti wò pé ní tí màá fi ṣáde orí mi lè tí mo ti rò wípé ẹni tó wá bá mi kalẹ̀ lélẹ̀ ó wá jẹ́ lẹ́tọ̀ ó jẹ́ òpùrọ́ bíi tàwọn tó kù náà wọ́n kú ṣe wá ṣe nìyẹn ẹni tó jẹ́ pé mo ti mọ̀ mọ́ bí àbúrò ẹ̀ tó ti introduce sí mi pé àbúrò òun ni àṣeyàwó lẹ́kan ni àwọn méjèèjì wọ́n wá jọ ń gbà mí wọ́n jọ gbowó lọ́wọ́ mi wọ́n jọ gbá mi wọ́n jọ fi ń ṣègbésí ayé tiwọn. Mi ò tiẹ̀ kọ́kọ́ nígbàgbọ́ nígbà tí ọmọbìnrin yẹn tó bẹ̀rẹ̀ sí í jalè lórí lánàá tó ń pariwo kémi fọkàn lẹ́ o kémi fọkàn lẹ́ o kíníkan mo kọ́kọ́ wò pa kí ló ń ṣọmọ yìí tẹ́gbọ̀n ẹ̀ náà rẹ̀ sọ pé ó forí gbẹ́lẹ̀ kékeré kan ló ṣe kíníkan ohun tí tó mọ̀ yìí tó kó picture wedding wọn jáde fún mi tó kó gbogbo jáde fún mi báyìí ni mo rí i pé bẹ́ẹ̀ ni ọkọ àtìyàwó ni wọ́n. Ẹ wá kí ló wá kù kí ni nǹkan tó tún kù kí n tún tọrọ ọkọ mi lọ́dọ̀ Ọlọ́run kó tún rán fọwọ́ náà mí sí mi ẹjọ́ lórí Ọlọ́run ẹlẹ́mi sọ fún Ọlọ́run pé kó di ọkọ mú sí ọ̀run mi ò fẹ́ wọn mọ́. Allahu Akbar fa'alu lima yuridu ọba Ọlọ́run ọmọ kú sí ara yaf'alu fil makhluqi ma yasha'u wa hukmuhu sarra'u wa dharra'u. Ádámù yìí náà sórí tó Ọlọ́run gbèsè ayé wa ó yàtọ̀ sí tàwọn èèyàn bọ́lọ́run ti máa dára yàtọ̀ sí tiwa. Ọlọ́run sì ní pílánì ó ní èrò fún gbogbo ìgbésẹ̀ ẹnìkan gbogbo òsígbésẹ̀ wa láyé wa. Sórí Ọlálékan tó ń wí gan-an náà lọ́kọ rẹ̀. Ọlálékan àfà ó dàbẹ̀ ní pé sin tí mò ń narí ti fún yín kò yé yín rárá àti rárá. A ní Ọlálékan kì í ṣe ọkọ mi sẹ́ ẹni tó ń pè ní àbúrò ẹ̀ tí wọ́n jọ ń parọ́ fún mi tó jọ ń gba owó mi látijọ́ ìyàwó ẹ̀ ni ó dẹ̀ ti gba nǹkan ẹ̀ padà ó ti gbà padà ó ní kí n fọkọ òun sílẹ̀ Sórí ìtawà bá sọ wàláhì Ọlọ́run ló sọ torí pé a ní parọ́ nítorí àwọn ọba sì sọ àwọn ò ní sọ. Ọba tá a nígbàgbọ́ sí tá a ń bẹ̀ yìí ọba tó ń gbọ́ tiwa táwa náà ń gbọ́ tiẹ̀ ni kì í disappoint wa nítorí báyìí ti fi hàn wá tó bá ló bọ́ báyìí ló ṣe rí bẹ́ẹ̀ náà ló ṣe rí. Sọ arákùnrin tó ń wí àtọmọ tó ń tọ́ àti ẹni tó pè níyàwó rẹ̀ yìí lóòótọ́ wọn lè gbéra wọn sílé bíi tọkọ-tìyàwó ṣùgbọ́n wọn èsì tọkọ-tìyàwó ara wọn. Àkọ́ wọn pọ̀ látọ̀run kódà bí n ti ń ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí nínú tọ́rọ̀ ń fi hàn mí ọba tí a kì í pè jẹ́rìí irọ́ bó ti rí náà nù. So arábìnrin yìí òun àti arákùnrin tó ń sọ yìí àfàìmọ̀ kí wọ́n má padà fira wọn lẹ̀ torí wọn ò jẹra wọn lọ́mọ wọn ò sì jẹra wọn lálàáfíà. Sórí tó bá fẹ́ arákùnrin yìí òun ní gbésí ayé rẹ̀ ó fi nítumọ̀ látijọ́ tó sì ti wọnú gbésí ayé ẹ̀ ní gbésí ayé ẹ̀ ti yàtọ̀ síbi tí ń lò bọ̀ tẹ́lẹ̀ ọmọ sì ń bẹ lára rẹ̀ tẹ́ jẹra yín lọ́mọ. Sọ wá rí n tó ṣe nísìnyí wípé ọwọ́ àtúnpadà lọ lè bá a. Sórí lílọ́ba tó lọ bá yìí kódà òun gún òtí mọ́ retí rẹ̀ tó bá rí ọ inú rẹ̀ ó dùn yóò sì pàdé rẹ̀ tẹ̀rín tayọ̀ níbẹ̀ ló ti wá rí wípé gbogbo ọ̀rọ̀ tí mo sọ òótọ́ ọ̀rọ̀ ni. kí ló fa gbogbo yẹn ń sìn. ọ̀rọ̀ ní ayé tóró ọ̀lọ́ tóró. kí ló ṣẹlẹ̀ gan jẹ́ gbọ́. ìyá gbogbo ń dáhùn. tí wọ́n ní ìyá mi já tí wọ́n ní ìyá mi. àwọn kòmọ́sí yẹn kòmọ́sí náà yẹn gbé ẹ̀kọ́ olùfẹ́ ló gbé yàrá wá ní Ìbàdàn ọmọ rẹ̀ ní ọmọ abẹ́ ẹ̀ wá jojú èmi àṣìdá èmi kò fi lọ kòmọ́sí
ó fi mí lẹ̀ ó bọ̀ ọmọ lọ́wọ́ lọ èmi. mo ti tọrọ ẹni pé ọkọ ìlúbọ náà jáyẹ ilẹ̀ láti Ìbàdàn ọmọ lẹ́yìn kò tí ìwọ kò tí ìyá kò tí ìwọ bọ̀ tí ìgbà tí ó lè ṣẹlẹ̀ Ọlọ́run owó sì ó sì jojú mi owó sì fojú mi jẹ nítorí owó Ọlọ́run dùn mí gan Ọlọ́run dùn mí sẹ́ Ọlọ́run back to back dá mi padà ti spoil one ẹlẹ́dàá mi ò ní jẹ́. ẹlẹ́dàá mi ò ní jẹ́. èmi tí mo ṣe wẹ́ẹ̀dì mi lẹ́gbẹ̀ẹ́ ayé gbọ́ ọdún mọ́ àwọn èèyàn ńláńlá ló wà èmi kò fẹ́ ṣe máa dá mi padà sílé wa kò fẹ́ ṣe dá mi padà sílé wa òkè ti gbọ́. ṣé wàá gbọ́ tèmi. dùn mí gan lọ. ṣé wàá gbọ́ tèmi. ti gbọ́. ó dáa sọ fún mi kò fó ṣì wèrè yẹn ṣé kò fó ṣì lówó lọ́wọ́ ni ṣó lówó lọ́wọ́ ni sọ fún mi dá mi lóhùn ìwọ tún yẹ pé princess ni ẹ ìwọ tún yẹ pé queen ni ẹ ẹni téèyàn fi ń tọrọ ọmọ ni gbogbo àwọn aládùúgbò gan wọn ò lẹ́mìí ẹ ìwọ wá lọ gbé kò fó ṣì tó wá tẹjú mi mọ́lẹ̀ ó wá tẹjú mi mọ́lẹ̀ pátápátá òun bíi ti báwo wo Rashida máa gbọ́ tèmi gbàgbé ṣé ò ń gbọ́ bẹ́ẹ̀ gbàgbé ṣé ó rí ọ̀rọ̀ kò fó ṣí àbí kò fó kò ní dáa fún nǹkan tó ṣe yẹn èmi ò lè mi ò ká sọmọ gidi bó ṣe wà yẹn ẹlẹ́dàá mi gan ló jẹ́ kó sá lọ ẹlẹ́dàá mi ló yẹ kó sá lọ. irọ́ pẹ̀lú àlàyé ni bó ṣe wà yẹn kò lówó ẹ̀ lọ́wọ́ ló bá tán ṣókò kò lówó ẹ̀ lọ́wọ́ wo jẹ́ nsọ nǹkan fún ẹ tí bàbá ẹ bá jí tó bá bá ẹ lórí ọ̀rọ̀ òṣì ó máa bínú gan kò yẹ ń fi ó máa bínú gan má ké mọ́nà má lọ́ọ́ fagbó yọ pọ̀lú ẹ̀ o èrò ti dé nìyẹn gbogbo aládùúgbò máa gbé sí ọmọ náà tuntun bẹ̀rẹ̀ òwò ṣì bí ti bá wò má jẹ́ kó oorun dá lójú mi o má yẹ kó oorun dá lójú mi rárá o fìyẹn lẹ̀ o mo fẹ́ sùn yẹn lọ tọ̀ mọ́ bọ̀ fìyẹn lẹ̀. mo ti gbọ́ èmi. ohun yẹn nìyẹn o mo ní kó má rò mọ́ o. èmi kò bí màá níyà mo ti gbọ́ ọlọ́run àgbo olówó pàdé ẹ̀ ló bá tán. yẹ́kẹ́ mi sáré tọ̀jọ̀ ká lọ sùn. Àbáyá rí sílá, kí ló dé tẹ̀ ṣe báyìí? wọ́n ṣe báwọn ṣó gbádùn tó fọ́. àwọn ọmọ ló máa fún lóhùn kí ló ṣe àwọn bọ̀rọ̀ tí a lò wá fi ẹlẹ̀ kó gbójú o má lọ máa bìlíìfù pé ìwọ̀n fẹ́ lọ máa ṣe bí ìbọ̀rọ̀ tí a gò èmi ò sí ní wáyé sùn o ṣé ó ti yí ẹni sí tó bá lọ ṣe bí kiri lásán máa mú ẹbí onídìí ẹ ní ó ti yẹ ṣé orí táìsì àti ilẹ̀ ọ̀yọ́ yẹ kí ni ọjọ́ lè pọ̀ ni ṣé ó ti yí ẹ bí ẹ ṣe máa jẹ́ nìyẹn. wọ́n tó fa lórí yẹ kò fó ṣì. ẹ wá ọgbẹ ilé tẹ̀ ń ṣe yẹ nídìí ẹ mi ò láìkí ẹ ó kú ló sùn kí ló dé ẹ wá ṣe rí ayé ìgbà àtàjọ ń ṣe gbogbo yẹn ń ta ayé yẹn ti kọjá o ó ti yẹn tí kò ló ti sọ fọ́ kìsìkìsì nọ́mbà èmi gan ẹ ṣàmọ̀ pé mo ti gbé máa tọgún ojú ti rí tó àwọn tí yóò gbé bẹ́ẹ̀ rí lójú àwọn tó gbàrò làbọ̀ ẹ lọ bí wọn àwọn tó pẹ́ mbẹ̀ gan fẹ́ máa wálé. wàhálà ìbọ̀bọ̀ èrò lókè gbójú bẹ̀. gbàgbé èrò ọgbẹ́ ni má sọ̀rọ̀ níwèé pé mi ti bá ti sọ̀rọ̀ pọ̀pì yín ló ń kí. kò fọ́ ṣì àjẹ́ ní ẹ ṣọkọtọ ó sálọ màdúgìrì tó bá tún kú ọ màdúgìrì sọ fún mi níbo lójú àjẹ́ tó kàfá yá sẹ́lá ẹ̀yọ̀ rẹ̀ mi ẹ sọ fún mi. wá Rashidatu sórí gbogbo láìfù ayé gbàtà wà ń gẹ́tò àjẹlẹ́nìkan yóò ti èmi ò mọ̀ ń pa gbogbo èèyàn mọ́ lọ́wọ́ yóò ti yẹ. mo ti rí package so mi ò fẹ́ wèrè báwọn tiẹ̀ tó mú wá sọ̀rọ̀ ti yẹ Rashida wàárọ̀ kan tiẹ̀ ó ti yẹ. èmi sọ fún ẹ pé kò síbi tó ń lọ ó ò ní fẹ́ tẹ ò ní fẹ́ kú èmi sọ fún ẹ sẹ́ ó bá ṣàwá sílé olówó kó tún sọ́wọ́ wọ ìyá olówó yẹn gan tí ìyá bá dùn ó máa sáré gan. ṣé ẹ rí gbogbo èdè tẹ́ ẹ sọ yẹn kò yé mi mọ́ ẹ sọ òyìnbó. kẹ́mi
too soon, you know. Ola, you the craze. Ola, you the mad. Ola, you the double cigar. Oh shit. You might be so fool. I'm going to about 2 plus 2. For you go to 44 ni. Ọ̀gbẹ́ni mi ò like gbogbo eléyìí ilé mi lẹ́wà ìmọ̀lẹ̀ kan ọlọ́pàá o. Ọlọ́pàá yẹn lọ́nà mo fẹ́ fi yá àwọn ọ̀gbẹ́ni tó lè ọlọ́pàá ló jáwé. Ọlọ́run ọ̀rẹ́ mi ò gbádùn. Èèyàn mi Ọlọ́run gòbe ẹni tó bá sọ pé òun ọ̀tá ẹ̀ ó máa lọ dínà mú kú ni ilé ìfà yàtúmọ̀ ìṣọ̀rẹ́ mi ilé ìlè inú gbádùn ló wà ó ilé ẹ̀ bad kan ó burú jù ọmọ Kó tiẹ̀ mọ nǹkan ibi táwọn kú sí dáadé. gbàgbé ẹ̀ báwo lè ṣe máa kú síbi o lè kú síbi o. Bo má gbé yẹn wá gbàgbé òṣèré mi tó bá ń gbọ́ níbí ni màá kú sí. Ó yá lò máa tẹ́lẹ̀. Ẹ wá mi ò láìkí ẹ o. Ẹ mọ̀ pé tẹ́lẹ̀ tí èèyàn tèmi lèmi wá yìí so that ẹ maintain kẹ́ sustain òótọ́ mi sọ fún yín o. Lẹ́yìn burú jù. Ẹ wá ó ti tó. Kí ló fariwo? Ṣé wà ókè? Ajá sí mo ti rí pé wà ókè kan. Kí ló dé tí èmi ò lọ sọ sí i? Ṣé wájú olúwa? Èmi ṣe fàájì. Fàájì là wà lóríta. Bọ̀ ṣé ẹ̀bí pé mo fẹ́ fa owó ojújọ́ sí ẹ̀? Àmì ó dá fún ìlera. Gòbe. Stubborn. Mi ni máa sọ̀rọ̀ mọ́. Wo ó ga o. Ojú ni mo mọ ohun. Ó wá yẹ àwọn tó fún ẹ lóhùn ní ọjọ́ yẹn. Bomi ò dá àwọn tó kú mọ́. Òbẹ́lẹ̀ yìí náà ọjọ́ tó fẹ́ fọ́ gíláàsì ẹ̀ yẹn. Tí mo ta mi sí ọjọ́ yẹn tó náà èmi kọ́. Eléyìí ò lè mọ̀ ṣẹ́ra jóbò ọmọ mi. Wá ṣe rí ibi tẹ wà tiles tẹ ń wè owó tó ń fi ṣe ó pọ̀ díẹ̀ ẹ ṣe jọ ẹsẹ̀ mọ́lẹ̀ ẹ̀. Tiles. Kí wọ́n pè tiles? Ilẹ̀ tẹ ń wè. Abẹ́rẹ́ tó wà ní. Ṣáà wá jẹ́ gẹ́gẹ́ bí ọmọ tí ó rọ̀ láàrin ìlú. Ṣé ló ẹ̀yin wo lélẹ̀ bó lẹ ti wá máyọ̀ wá. My God. Lè bàbá àgbàlagbà. Ẹ kọ́ fún bàbá. Hold it. Ẹ dúró náà gáràjì bó náà ti kó yín wá. No, gutters wo lẹ ti wá nínú ilé mi. Ẹ dúró mo fẹ́ béèrè lọ́wọ́ yín wọ́n ṣí gate fún yín àbí? Okay, that's good. Ẹ wá wọnú ilé ẹ wọ living room mi àbí? Ẹ dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe wọlé. Mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ẹ́ kan because I'm a police officer. Ọ̀kárí báwo jẹ́ ṣọ́ọ̀tà. All right. Ṣé ẹni bẹ́ẹ̀ ṣe useless yìí bẹ́ẹ̀ ni kẹ́ ṣe file out. Ẹ gbọ́ mi àbí fẹ́ kí n lòbọ́n fún yín? Ṣé ẹ fẹ́ kí n lòbọ́n out of my house? Àbáwọ̀ kó ẹ̀jẹ̀ kó. Daddy, sir, animals, fools. Daddy, you, you in my house. Oh my God. Wait. Where did you see all this? Hey, show me Lutibani. Hey, I'm just trying to change it. Change who? O ti dá NGO sílẹ̀. O ti ní ìhàpọ̀. Okay. I know what to do. I just know what to do. I'll personally tell your mom tí n bá bá ma mẹ́ sọ̀rọ̀. Then my mom ti ma ṣe fún ẹ. Ọ̀rẹ́ mi ṣe sìn. Ṣùgbọ́n díọ̀tì ẹranko. Kí ìwọ pẹ̀lú kẹ̀kẹ́ wà nílé. Kí
ìyàwó ẹ máa wá lọ fam tí ò dá níta. Wọ́n wá gbé wá sí ọ́fíìsì mi àbí wọ́n gbé lọ sí ọ́fíìsì àwọn colleagues mi ni mo wá máa sọ pé ìyàwó ọmọ mi nìyí. Ohun tó ti ní lójújò lè lọ wá. Mo ti mọ irú èèyàn tó jẹ́, mo mọ nǹkan tó lè ṣe, mo mọ irú ìwà tó ń wù, mo mọ irú àwọn nǹkan tó ń ṣe ládùúgbò ibi tó ń gbé. For this reason dáadé mi fi pé mo lè ṣe best láti change ẹ̀. Bàjẹ́ tí mo bá change ẹ̀ tí mo bá fẹ́ sílé, màá lè enjoy marriage mi pẹ̀lú ẹ̀. That's all I'm trying to do. Máyọ̀wá, ó dàbí ẹni pé o ṣe mistake láti lọ sí university láti lọ read biochemistry. Because èmi fi pé rehab home ló yẹ kó lọ dá sílẹ̀. Tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ máa ṣe nìyẹn, a mọ̀ pé gbogbo wa la ní different callings. Pastor ní tiẹ̀, àwọn tí ò ṣe pastors ní tiwọn. Bẹ́ẹ̀ tó bá jẹ́ calling tiẹ̀ nìyẹn, there's no big deal. Wá ti sọ fún mi pé òkè ó fẹ́ dá rehab home sílẹ̀, wá ti máa kó gbogbo àwọn rubbish people sílẹ̀, wá dé eventually mú pọ́nú ẹ̀ láti yàn gẹ́gẹ́ bí aya. Let me tell you, èmi ò sọ wípé that philosophical statement tí mo sọ fún ẹ, mi ò sọ pé wrong, wípé ó better kéèyàn identify problem ẹni tó bá fẹ́ fẹ́. It is better to start a marriage with a problem and end it with a smooth life than wípé kó bẹ̀rẹ̀ pẹ̀lú smooth life kó end it with a problem. Ṣé irú ọmọ tí mo sọ nìyẹn, Máyọ̀wá? Ṣé irú ọmọ tí mi sọ nìyẹn? Ọmọ tí ó jẹ́ pé the last time tí mo bá nínú lẹ́mí pẹ̀lú àwọn friend ẹ̀ kan, oríṣiríṣi nǹkan ni wọ́n mú. Don't just bore me yet. Let me land. Wait. Tí ọmọ bá pẹ́ lọ́rùn tó pẹ́pẹ́pẹ́ kánrin kéṣe, ìdí bàbá ẹ̀ ló ti bá ṣòkòtò. Kò sígbà tó délé ayé tí ò ní bá ṣòro tiẹ̀. Mo wà láyé, mo wà láàyè láti direct it right ni. So ṣé irú problem yẹn ni mo wá sọ? This same Rashida we are talking of, àwọn ọ̀rẹ́ ẹ̀ lórúkọ kan tó máa ń pè é. Gobe sir. Oh, can you imagine? Ṣé nǹkan gidi ni kí wọ́n máa pe ọmọbìnrin ní Gobe? Tí wọ́n bá táwọn junior officers mi bá wà lọ́fíìsì ni wọ́n máa fi ń dáṣà bóyá wọ́n fẹ́ arrest ẹnìkan, kinní kan ṣẹlẹ̀ ẹnìkan lọ mọ́ ọ lọ, wọn ló ti di Gobe. Irú ọmọ bẹ́ẹ̀ ni ọmọ tèmi, a senior police officer ló fẹ́ gbé wálé. Máyọ̀wá, you need to think twice. So èmi ò ní wípé bóyá kó o má ṣe tàbí kó o ṣe, ṣùgbọ́n advice tí mo lè fún ẹ, owó tí mo ní ni mo ti ń yá ẹ yẹn. Èmi àti màmá ẹ á gbìyànjú láti lè túbọ̀ máa bẹ̀ tán, ṣùgbọ́n tó bá ní tó fẹ́ ṣe ni Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́. Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ nítorí pé it's going to be your home and not mine. So tó bá níṣòro ń bẹ̀ á kàn wá. Newspaper mi kọ́ ní káàbùrọ̀ ẹ̀ mú newspaper wá fún mi bí. Gobe ṣé ọmọ gidi máa ń jẹ́ Gobe? Èmi, a senior police officer. Kí sóbi àtúndégbò olùkọ́ ní làbá kẹsẹ̀. Ìyá mi aláwọ̀ ìyẹn pọ̀. Kẹ́rin sọ́mọ̀ lọ. Ọmọ ayé òsì àṣèrè fàdúrì kí ló ṣẹlẹ̀? Kò sí èrè. Ìyẹn pọ̀ jù. Rashida, ó lè ṣe wá ṣe bẹ́ẹ̀ yẹn. Ìwọ tó pé olùfín ni mọ̀nà lámù ẹ̀ sí ìwọ ló kó wa jẹ̀ ní tarmac. Ó wá fi wálẹ̀ bẹ́ẹ̀ yẹn kó dáná. Ìwọ náà wo olú bàbá tó tẹ̀lé ọmọ fòtí tó kọ́ gbé gósòrí ẹni yàrá o. Bàbá yóò tó ẹni ara. Fìyẹn lẹ̀ o, kí ló ṣí ẹ̀? Tọ́wọ̀ fìyẹn lẹ̀ jàre, èèyàn mi lè lé mi láìkí ẹ o. Rasheedat, ṣùtìbọ̀ Kẹ́mi, please, can I just talk to you for 1 minute? Kí ni bàbá fẹ́ sọ gbogbo yẹn lẹ̀ yẹn wá lé léèjì? Sórí eléèjì bó ṣe wà yóò àtẹ̀lé wa padà síbi tá a wà ní. Wọ́n máa tẹ̀lé ẹ̀rọ eléyìí náà àwọn ọmọ ọ̀bọ̀ tí lásán eléèjì. Ṣórí Kẹ́mi, ó Rasheedat tí wọ́n wẹ̀, olùfimọ̀nà yín sí rere ló yẹ kó jẹ́ fún yín sí. Mo ṣe kó tó máa lédè ń sọ́nà parun. Mo náà just look at her, wá rí pé everything mo fẹ́ change lára ẹ̀. Gbogbo àwọn aṣọ tó ń bá yín wọ̀, àwọn makeup tẹ́ ẹ ṣe tó lè kọ́ ibù yẹn kò ní bá yín ṣe mọ́. Tó bá máa fi rí láàárọ̀ ọ̀la, wá rí pé ìyípadà rere kò ti wọ̀ láyé ẹ̀.
gbogbo gòbè a máa parẹ́ alówó adẹni tó ń dirun gidi please èmi kò fẹ́ rọrùn fún ẹ mo lè bá dé olókẹ́mi stubborn tó ń jẹ orúkọ burúkú ni ó mọ̀ túmọ̀ kéèyàn stubborn ní nǹkan tí ò dá ni ìwọ náà jẹ́ èèyàn rere darapọ̀ mọ́ please. GOBE ọjọ́ ti sọ fún wẹ̀rẹ̀ tó ń pè lọ́pọ̀ èmi láyé ọgbọ̀n ṣí o iṣẹ́ tó ń kàn ń gbà tó ń jábọ́ tó ń jábọ́ bí àgbàlùmọ̀ ó já wèrè ni èmi ò ṣàwọn israẹli náà wà pé ìtàn fún èmi ò ṣe jésù pé mo láyé òṣì o. kí ló dé ó yẹ kó sókè rẹ̀ ń bẹ́ ẹ bọ́ lọ sí ó já wèrè ni wọ́n tó bá sọ̀rọ̀ ju ṣíìdì wọn ó já àbúrò rẹ̀ rẹ̀ ni wọ́n bá mi ṣe ṣùwàyí wọ́n mi ṣe wàyí níbi láti gún pé níbi láti já o èmi ò rán yàn o ṣe ló fọ̀ mọ́ ni. ẹ̀rí ẹjẹ́ kí ni wọ́n gbé sí kiri kan ṣẹ́rí lè tẹ ẹ wá bá wa yìí ẹ má máa di òwú ọ̀rẹ́ tó ṣẹ̀ṣẹ̀ wà sórí mo ṣẹ̀ra jíìp kan lè tí gbé jáde ní tèmi àti yàgbà bẹ́ẹ̀ ṣe anifásitì ìgbà tá à ń fi ara wa mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ lò ṣọwárí duplex tí à ń kọ́ yẹn níjọ́ tá a bá ṣe anifásitì yẹn gangan la máa kó lọ síbẹ̀ ẹ ti gẹ́ẹ̀tẹ̀ bẹ́ẹ̀ yẹn. wá ẹ wò dáàdi ṣẹ́rí ní agbára ọlọ́run ọjọ́ tẹ́ bá máa ṣe ògbó ìnáwó yìí inú mi máa ń pè lérè tó máa wà lórí ẹ̀. ó yẹ kó rí nìyẹn ṣe rí èmi à èèyàn ńlá lèmi náà so àwọn nǹkan ńláńlá náà lẹ gbọ́dọ̀ máa fi lọ mi ṣé wàá rí kinní kan ni mo fẹ́ gé ẹ sí o sórí wọn Yorùbá ní kì í san fi sàn ilé ẹ̀ wọ̀ fún ọwọ́ wọn ní ọmọ rí igbákejì ẹ̀rí di ìjókòó kì í ṣe ọkọ o ọ̀rọ̀ Yorùbá ni o fún anybody tó bá ní lọ́kàn láti change ọmọ mi kúrò ní ọ̀nà tí mo fi ń tọ́ bọ̀ láti ilẹ̀. sà ìpìlẹ̀ ń ṣe yẹn. lẹ́yìn kì í ṣègbè o. ó jọ mí gùn. listen ṣé o mọ̀ pé san kò lè san fún ọwọ́ kò lè wọ fún. èpè náà nìyẹn ìyẹn gángan lè pè bẹ́ẹ̀ sà kò ní san fẹ́ san kò ní èpè ní sà náà gbọ́ Yorùbá díẹ̀ sà. ọ̀rọ̀ Yorùbá ni. ẹ wò dáàdi èpè lẹ ń ṣe èwo ni kò ní san fẹsàn kò ní wọ fọwọ́ èpè lẹ ń ṣe èpè gidi. ẹ farabalẹ̀ láti ẹjọ́ jẹ́ kí n explain kankan in a nutshell no so òyìnbó listen to me I am learned are you getting me right so òyìnbó tó bá fẹ́ sọ òyìnbó. ok sir nǹkan tí mò ń try láti ṣàlàyé ni wípé ṣe rí ìyàwó àfẹ́sọ́nà mi àwọn ìwà kan wà tó ti ń wù sẹ́yìn tó jẹ́ pé a láti change lọ́wọ́ ẹ̀ àwọn ìmúra kan àwọn bó ṣe ń sọ̀rọ̀ everything tó láti gbà lọ́wọ́ ẹ̀ torí irú èèyàn tí mi jẹ́ àwọn ibì kan wà tí màá fẹ́ lọ tó ń lé tẹ̀lé lọ pẹ̀lú ẹ̀ ṣe ìyẹn ló fa pé mo fẹ́ try láti change ẹ̀ sí. irun orí ẹ̀ kọ́. ẹ sà ṣé kí ni orí ẹ̀ tẹ̀yìn sọ ẹ̀ ẹni pé wọ́n kọ something like GOBE or something orúkọ yẹn ó ras. sórí ras tí ó sọ yẹn ras tó sọ yẹn gangan sórí ras yẹn gangan ras yẹn gangan tí ó sọ yẹn gangan ó ní mínì ras yẹn gangan ras yẹn ní mínì you understand so bó ṣe bí bó ṣe rí ni mo ṣe sọ yẹn. dáàdi ó rà pé ẹ mọ ìtumọ̀ orúkọ yẹn ó túmọ̀ sí pé wàhálà GOBE mi wàhálà ibi tí wàhálà ti ṣẹlẹ̀ náà ń pè ní GOBE. sórí ti irun ẹ̀yẹn gangan ó ní mínì gan because ní àdúgbò yìí mo popular gan tí n bá ti lọ wọn ní bàbá oníràṣídà tó GOBE sórí GOBE yẹn tó bá mọ́nítọ̀ ẹ̀ dáadáa wà á mọ̀ ìpín GOBE ní mínì òṣèlú pé tó bọ̀ kankan èsì sí ológe ó di GOBE ó di GOBE so òbí kan tí mo sọ nìyẹn. ẹ bọ̀ bọ̀ dáàdi ṣe ọmọ tẹ̀ ń pè orúkọ ẹ̀ òbí tẹ̀yìn sọ ẹ̀ ó ṣe bọ́ tí àwa lè mú kí àwọn nìkan because òun ṣe ọ̀rọ̀ àdúgbò yìí nìkan ó dáwọn ibì kan tí wọ́n máa tẹ̀lé wa lọ kò sí orúkọ ìjọ torí ọlọ́ọ̀dà ó ṣe pé kò jíde fún ọ work. Yes, this can't work. Only work! If you believe you are tall, ní ọ̀la kí ilẹ̀ tó bọ́ ní ọ̀la, I can be taller than you, mo lè ga jù ẹ́ lọ gàgàrà. Listen to me, because mo fẹ́ ni mo sọ yẹn. Nǹkan tá a lè sọ yìí náà kí ayé wa kó lè wà ọ̀rọ̀ àjù náà ni. Kò sẹ́ni táyé ẹ̀ bàjẹ́ ń bì. Ayé gbogbo wa ló dá ń bì báyìí. Okay, my brother, abinu jàre, o lè change ẹ sí nǹkan tó bá wù ẹ́. So mo lè change ẹ. O lè change ẹ. Ìyàwó mi ti ní oríṣi nǹkan tó sọ sí mi létí sìn. Nísìn ó ṣe máa san fẹ́ san. Á dẹ̀ wọ̀ fún ọwọ́. Ṣé wá rí ọmọ rí igbá? Á rí ìdíje kò bá ṣu òṣùkà sí ìsàlẹ̀.
wàá gbélé lórí. thank you sir ṣe lọ sir and daddy máa try láti change èyí náà. ẹ ṣe wá rí tèmi tó ló fẹ́ work lórí èmi ẹ máa try láti work lórí èmi o. now gbogbo àtàwà láyé lọ́lọ́ destiny láti rí bákan bákan bẹ́ẹ̀ mi ṣe fẹ́ rí ni mi ṣe rí yìí wèrè kan torí ẹ̀ bá rẹ̀ ti dàrú kò lè change mi are you getting me wèrè nìyẹn. mo kọ yín ní a for apple lánàá kí ni nǹkan tó dé ẹ ò kọ́ tán ẹ kàn kọ́ díẹ̀ nínú kí ni nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ̀wò ti ṣá gbogbo ẹgbẹ́ fẹ́mi ọ̀ràn kan mi ọ̀ràn ro mi o. tó bá rí bẹ́ẹ̀ bàbá ìròyìn àti ìránṣẹ́. ẹ má jẹ́ kí ìwé yẹn yá ẹ má fara balẹ̀ ṣe. mo mọ ọkọ àyàgò mi ọlọ́run yàrá jíde mo mọ ọkọ sẹ̀ mo họ. mọ mi ẹ rí i pé àti àṣẹdá náà ti ń kó ẹ rí irú pé tí àwọn kan ní inú ẹ gbà kẹ́ni. ọkọ já. no ẹ má mú owó bí gbàtẹ́ fẹ́ ro àmàlà kí ló dé ẹ̀rọ àmọ́ bá. Fakọ díẹ̀ ní à. Ẹ má bà ìwé yẹn jẹ́. Yá fi yẹn lẹ̀ ká ẹja bó sí mi. Ìyàbọ̀ sí abala kíkí ni ní èdè òyìnbó. Tí èyí bá ní àlejò lálejò ìgbàgbọ́ báwo. Ìlú tí ó. Welcome. Ẹni tí bá jẹ́ ìyẹn fún máa understand welcome. Ẹ tún jẹ́ ká kúrò ní abala tí a wà ní ká bọ́ sí abala ABC. Kékeré ni. Ẹ máa wí pẹ̀lú mi. A for apple. A for apple. No, not apple. Apple. Báńkì bá ń jẹ mi. Àníṣe béèyàn bá ń dàgbẹ̀ yóò máa ń yóò jà. Bójúmọ̀ ń gbóyè àwọn kan máa gbà any time from now. Mo ń gbọ́. Gbogbo igbó tẹ̀ ń dì tẹ̀ ń rapù tẹ̀ ń mu tẹ̀ ń ṣe gbogbo èyí ó yòdì sófin a ní kí n má ṣe é mọ́ ṣé bá kúkú jọ ń ṣe tẹ́lẹ̀ ni àmọ́ èmi ti wá já sínsìn ẹ wò ó àwọn ará àdúgbò gbòǹgbà tí mò ń wọlé bọ̀ tẹ́ bá rí bọ́n ṣe ń wò mí ẹ̀ ń ṣe pé mo tún sì lè dá tó yìí ẹ wo bí mo ṣe ń make up tẹ́lẹ̀ máa kọ́ ọ̀gbọ́n gbogbo ẹ̀ sójú gbogbo gbà yẹn ṣọmọ ojú dúdú ni ò já sí nǹkan kan àmọ́ nísìnyí ojú ti là. Sórí bó ṣe wà yìí ìgbà tí gbà yẹn gangan ni mo kó ẹ̀jẹ̀ o dàbí clean up ìgbà lójú mi. Yàrá ṣídà ṣùgbọ́n gbogbo ọdún sọ ìbọn tó fi lẹ́nu ọ̀rọ̀ láti máa sọ gbogbo mi tí ì sú ẹ sí kọ́ pé o fi matrimonial òun ẹlẹ̀ lọ gbélé ọmọ ẹ kò yà bí bẹ́ẹ̀ kọ́ èmi bàbá Ràṣídà èmi á gbé abọ́dá ní tàbí kí n wá láìlọ́ màá ti agbọ́ yẹn màá lọ́rọ́ jẹ ní street kẹta mò ń dá wẹ̀ mò ń dá sùn mò ń dá jí mò ń dá jẹun mò ń dá ṣe gbogbo ẹ̀ mi ò lè ṣe gbá mi ò lè ṣàwọn mi lè ṣe kó bàbá ṣáàṣù mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run tó jẹ́ ló jẹ́ o ọlọ́run eléjì lójú ni ló ní kí ṣí ẹ lẹ̀ wọ́n bẹ̀ mí ní o torí mo ní màá wá bá ẹ bẹ̀ màá gún ẹ tọ́nà mẹ́wàá. ó dá ẹ dúró ṣẹ́yìn ò rí pé Ràṣídà gan-an òun gan ti change ẹ̀rí pé ó ti wà òkè bí ọmọ gidi kò wọ àwọn ìwà burúkú yẹn mọ́ ṣẹ́yìn gan ò notice ni. ó yọ ọmọ àlè. omi ò ya wèrè ni tí Ràṣídà ò bá ya wèrè èmi á bí ọmọ òkè mi tí ráyè tẹ méjì ni o tó bá jẹ́ kí inú bí mi màá kú ẹrú kú wọlé màá kọ́ dùnà ẹ ṣe léṣe. ẹ ṣe ta ni léṣe máa pọ́ ọlọ́pàá fún yín abẹ́rẹ́ pé bíi ti tẹ́lẹ̀ ni. èmi àbí ó dà bẹ́ẹ̀ ṣe ń gé ẹsìn kiri kan
tó bá dé red house wàá bá kí ìwọ ọlọ́pàá bẹ̀ tó bá dá Yìnlá wàá bá Kẹ́hìndé bẹ̀ ìwọ lọ sí ìpájà ni mi sọ fún ẹ o wàá bá Ṣẹ́gun Yọ́pì bẹ̀ yálò wọ́n wá búrò mi ní Ṣẹ́gun Yọ́pì ó mọ̀ ẹ̀pẹ́ kan náà láti ìjọ wa tó bá tún wá dé Ìsọ̀kòkò wàá báwọn èèyàn tèmi bẹ̀ tó bá dé lẹ́rẹ̀ wàá báwọn èèyàn tèmi bẹ̀ kò yẹ tó bá dé Alágbèrè wàá báwọn èèyàn tèmi bẹ̀ tó bá lè rí Ají wàá báwọn èèyàn tèmi bẹ̀ ókè tó bá dé SARS ókè ó wá lọ sí SARS wàá bá Henry bẹ̀ tí Henry bá tó wá rí bí i bàbá oníràṣídá tù bàbá oníràṣídá tù èmi àti sọ pé Henry ọlọ́pàá ọ̀bí ẹni kò mú mi ìwọ fọ́ọ̀mù ayé ẹ̀. àníṣe ṣe rí ilé etí. ọ̀gbìn gbẹ́kẹ̀ ilẹ̀ gẹ́ra kú omi. kẹ́mi máa lọ. bọ́lá tí bọ̀ tẹ́ lókù lọ́rùn. bọ́ọ̀rọ̀ ní lórí ìṣàlá. ẹ bá wọ àwọn ọmọ burúkú yìí ṣé mi ò sọ fún èyí méjèèjì pé kẹ́ má débi mọ́ àtàwọn yòókù tẹ́jọ́ kóra ẹ kiri. ṣé mi ò sọ fún pé kẹ́ má wọ ọmọ mi Ràṣídà wá bímọ ni. kí n ṣara yín mọ̀ ẹ wo bẹ́ẹ̀ ṣe múra ẹ wò kí ni ìyàtọ̀ yìí. Stella Kẹ́mi. wọ́n bá ṣe ń pè mo ṣe ṣe ń pè Kẹ́mi yẹn ó ń bí mi tó bá ti ń pè máa pè Kẹ́mi stop booking stop ọ̀hún. ẹ máa gbọ́rọ̀ òṣì lẹ́nu ẹ̀yẹ orí kò gọ̀ ó ponú ṣé wọ́n máa sọ ọmọ gidi ní stubborn ṣé wọ́n máa sọ ọmọ gidi pé ọjọ́ èmi nìwọ ní Kẹ́mi máa sọ̀rọ̀ sídìí Kẹ́mi máa sọ̀rọ̀ sídìí ṣé pé àwọn ọmọ òṣì làwọn ìṣá ẹ kò tiẹ̀ jábọ̀ ẹ̀kọ́ sọ̀rọ̀ ẹ̀kọ́ jàǹbla ẹnu ṣé babaláwo yìí lè pọ̀ lórí wa ìyá pé ta ni àwọn kan pé èèyàn tiwa kó máa bọ̀ wá bá wa ń tá máàkì ni àmì ìzì ẹ̀yìn náà kí ló ṣe. ní sùúrù àdìgbò ní sùúrù nígbà tẹ̀mí ṣì wà ní Ṣàngóòde ẹ̀yìn èèrà yìí. mọ́mí. tí ẹ̀wọ̀n kan tó kó sí gọdí ẹ̀lẹ́ ṣe lápá. ní sùúrù máa sọ̀rọ̀ jù kí ló máa ṣe òsọ̀rọ̀ náà ọgbẹ́ náà ti bá gbogbo gáràjì o gbogbo oríta tá à ń dúró sí wọ́n ti rí átẹ́rà síbẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹ ní láti kẹ gbégbé ayé ọ̀tún ìgbé ayé tí ẹ̀ ń gbé yìí mo lè tẹ́yìn bọ́ lọ́rùn tó bá yà ẹ jọ̀ọ́ ọmọbìnrin ni. èmi ò fẹ́ gbàjọba ni o torí àlàyé ń pè pàrọ̀ máa fọ́ ọ̀wọ́ èmi á gbàjọba o. ọ̀gbẹ́ni o lè gbàjọba bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀. Kẹ́mi àbí kí ló ń korúkọ ẹ̀ ṣé ẹ fẹ́ ronúkúrò àná ẹ change now. àwọn ẹgbẹ́ kò fẹ́ dá fún yàrá jẹ kí ló kàn mí. wọ́n rọ ẹni tí ọmọ bá wá sí ìbámu jáwé rẹ̀ kí ilé ìjàpá ìwọ tára padà fún ẹ. èmi ò lọ́jà yín o. ẹjọ́ torí olóyè ẹ bọ́ta. àgọ́ bí ọwọ́ àjọjọ ayé o. ọgbẹ́ ọ̀pọ̀jọ́ ní àwọn àbọ̀tà. àwọn àbúrò ìbọn àdá ọlọ́wà tẹ olóyè bọ́ta. èmi ò fẹ́ jata máa ń bá everybody stay where you are. Move. No movement. Idiot! Don't even there. Stop! Hands up! ẹ jọ torí ọlọ́fíìsà ibo lẹ́yìn ti wá ṣé pàǹtílẹ̀ ti wá ni àbí sọ òkú àbẹ́lẹ́ rẹ̀ àbí sanis rock àbí red house àbáyìnlá àbí sọgídìlẹ̀ ẹ jọ torí ọlọ́run ọlọ́pàá ò mẹ́sọ́ bá mú gbó tó ta gbó tó jẹ gbó tó fa gbó ẹ jọ torí ọlọ́run o. Kọ̀mọ̀ sanis rock fún mi jọ. Lójúbolẹ̀ lójúbolẹ̀. Ayé lọ. You are mad. Ó tún fi gbé you are mad man. ṣe ìwọ náà bá fọnù báàgì ayé ìyá ẹ máa mú lọ ìwọ náà fọgbó tó ga nìyí. Ayé sábà ayé bàbá ẹ̀rẹ́ ní stand up stand up. ṣé mi ẹ gbàgbé ẹ. Akutu. Everybody. Stand up. One by one. Come in. What's that in the back? Yàrá ìjà ẹni lọ́la.
yàrá ìjáde àbátọ̀ àbátọ̀ ìdí wa ló ṣe kẹ́wọ́ bí lè jẹ́ mú gbé ìjáde ló bá gbé náà yàrá ìjáde mọ́. Àbá ẹ sọ. Let's go, leave him. That one is dead, completed dead. Ọba Rashida, ṣe wọ́n ní téèyàn bá ń dàgbà wọ́n máa ń yí ogun jà ní. Mo wá léńjọ́ yẹn. Mo wá bẹ̀ ẹ́. Mo bẹ̀ ẹ́ bí ọkọ mi. Pé kò yé ta gbóyè. Kò gbé gbóyè lẹ̀. Àmọ́ kí ló sọ fún mi? Mo lé mi dànù bí ẹ. Ó ní ìwọ ń fagbó, ìwọ ń mugbó, ìwọ ń rúgbó, ìwọ òun jẹ gbó. Ṣọ́rọ̀ nìyẹn. Ṣọ́rọ̀ nìyẹn. Táwọn òbí Ọlọ́run lò mí láti fi change ìgbésí ayé ẹ̀ sí rere. Àmọ́ ò gbọ́ tèmi. Ò gbọ́ tèmi. Ẹ wo ọ́fíìsà. Ṣẹ́rọ́ kan mi tẹ̀ wò yìí. Mo lè fi ìgbésí ayé mi búra. Kì í jalè. Àmọ́ kọ́ máa ta gbó, kọ́ máa supply igbó káàkiri, kó dẹ̀ máa fa wàhálà ládùúgbò. Iṣẹ́ ọkọ mi. Ọlọ́run bá mọ̀ kó máa rọ̀ wọ̀. Jẹ́fẹ́ lómi ìjọba bá darí kó ló máa rọ̀ sí àgbọ̀rọ̀. Ọlọ́run mo mọ̀ pé ọlọ́run mi kì í jalè. Wọ́n mọ̀ kí mo lè ta gbó, mo lè ra igbó, mo lè mú gbó. Ṣùgbọ́n o lè sí lọ́rọ̀ mi. Yẹ́lẹ̀ nígbà ìyẹn bẹ́ẹ̀ ní kò pẹ́ tí ó dé tó ra gbó tó fẹ́ máa fa igbó lẹ́yìn dé yẹn o. Mo mọ̀ pé Ọlọ́run á kó mi yọ lágbára Ọlọ́run. Ẹ má wọ̀ ọ́, mo ti lọ rí dáàdì máa wà. Wọ́n lè sọ pé kí wọ́n máa ṣe investigation ètò. Wọ́n máa try nǹkan tó bá lè ṣe. Ẹ wo màmá, ṣe rí tí máa wo ti bàbá yìí jẹ́ ká wọlé bọ̀ torí tí nínú ṣe rí ìmọ̀ràn tí èmi kọ́ lè gbà yín lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn pé àwọn bọ́ìsì yẹn pẹ̀lú bàbá wọn lọ sí kọ́ọ̀tù. Gbogbo agbára tẹ bá lè sà ẹ lọ máa sà. Àwọn ìfọ̀wọ̀ ènìyàn ló ń bọ̀.